olólùfẹ́ wa ọlọ́run ọba mi yóò ṣoore fún kálukú wa àrídùnnú wa kò ní dìbànújẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba. Gbogbo yín lẹ ti rí àlejò tuntun tí mo ti ṣẹ̀ gbé wá lónìí yìí. Ẹ gbádùn wa bí òyìnbó ṣe mú gbádùn sìgá. Ẹ bá wa dá orúkọ yín fún. Èmi ni Aliwaraki ọlọ́pàá mẹ́ta. Orúkọ mi ni Sheikh Abdul Kudus Aliwaraki ọlọ́pàá mẹ́ta láti Ṣakí. Abdul Kudus Aliwaraki ọlọ́pàá mẹ́ta. Aliwaraki ọlọ́pàá mẹ́ta. Àwọn fọ́nrán kọ̀ọ̀kan lórí social media nípa Saheed Òṣùpá ọba orin kíní kan yóò ṣẹlẹ̀ kíní kan yóò ṣẹlẹ̀ mo fọ ọlọ́wọ́ bá búra wà láìtàláì yóò ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí kí lẹ rí tẹ́ fi sọ irú ọ̀rọ̀ báyẹn. Ẹ̀rí aláàlá ọlọ́run nìkan ló mọ ohun tí ẹ̀dá kẹ̀kẹ́ ọmọ gbogbo eléhùn ká fi sí ọwọ́ ọlọ́run ni pé ọ̀tọ̀ ni bá a ṣe rò ń pé yóò rí tàbá gbé kalẹ̀ náà tẹ́lẹ̀ àmọ́ mo rí i pé King Dr. Saheed Òṣùpá wọ́n pọ̀ ju bí a sì lérò lọ torí àwọn fáǹsì wọn pọ̀ gan. Àwọn fáǹsì Òṣùpá wọn dẹ̀ rí i pé ẹni tó bá fẹ́ràn èèyàn ò ní fẹ́ kéèyàn kú, wọ́n gáàdì bàbá yẹn púpọ̀ gan. Àwọn ni wọ́n á jẹ́ kí n kọ́ ọgbọ́n pé béèyàn sì máa ń lo ilé ayé téèyàn fi ṣìṣe. Lórí ọ̀rọ̀ yẹn náà àwọn nǹkan wo lẹ́yìn rò ṣé àwọn àáfàá wọ́n ní àwọn àáfàá náà tó ń bínú wọ́n ní kódà ìyá tó bí yín náà wípé òun náà bínú lórí ọ̀rọ̀ yẹn ṣé lóòótọ́ ni ìyá tó bí yín náà òun náà bínú lórí ọ̀rọ̀ yẹn pé ó sì kìlọ̀ fún yín wípé àwọn èèyàn sọ pé ìyá tó bí yín kìlọ̀ fún yín pé ẹ gbọ́ sí ìyá tó bí yín lẹ́nu. Ìyá tó bí mi ohun tí ó ń bínú sí ìyá tó bí mi ò bínú sí mi o àmọ́ lórí ohun tó ìyá tó bí mi ń bínú sí ni pé àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn pé tó bá tiẹ̀ wá rí nǹkan mọ́ sọ síta mọ́ sọ sáyé mọ́ yóò wà láàrin ìwọ àti Ọlọ́run nìkan àìwá gbọ́ ohun ló jẹ́ kí ìyá tó bí mi ọmọ bínú àmọ́ ìyá mi padà yọnu pé àwọn ọmọ bá mi sọ̀rọ̀ náà ni. Nígbà tí ariwo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ibo lẹ wà ń gbà yẹn. Nígbà náà táwọn yẹn fi ń pósì ẹ̀ káàkiri inú gbó ọ̀gẹ̀dẹ̀ ni mo wà tí mo sá lọ táyọ̀ ń jọ gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọbọ̀ kódà mo tún rí ejò pythons ńlá kan tó tóbi gan bọ̀ Ọlọ́run ò jẹ́ kó sin kankan fún mi. Inú bó lẹ wà ẹ tún rí ejò ṣùgbọ́n gbà tẹ ẹlẹ́wà nínú gbó àṣírí àwọn pósì tẹ́ ń pósì báwo lẹ ṣe wọ́n rí pósì ṣe báyẹn àti dátà àti gbogbo tí fóònù yóò sì kú. Mo mú power bank lọ inú gbóhùn ohun tó ṣẹlẹ̀ tí n fi ráyè post ni. Aliwaraki ààrẹ àwọn fọlọ́kàn kan pé èmi ànábì Ọlọ́run ṣànábì Ọlọ́run ni yín ni. Àṣìṣọ́ ńlá ni torí lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí ànábì kankan tọ́lọ́run tún lè dá mọ́ àmọ́ Ọlọ́run ló mọ ohun tẹ́nì kẹ̀kẹ́ ọmọ gbogbo bá a ṣe sọ kínní òun náà kò yá wa náà ó yọ Ọlọ́run. So àṣìṣọ ni wípé ànábì Ọlọ́run ni yín. Owó ẹ̀rọ olólùfẹ́ wa Aliwaraki ọlọ́pàá mẹ́ta ó ní àṣìṣọ ni o lórí ọ̀rọ̀ gba èmi là ànábì kínní kan èmi àtọ́ Ọlọ́run àṣẹ ẹ̀jẹ̀ màkàrónì tán lónìí ni kódà Ọlọ́run fúnra ẹ̀ ló gbọ́bẹ̀ fún mi. Wọ́n ní àṣìṣọ ni o kí gbogbo wa náà ká sì ṣàforíjì fún o Ọlọ́run ọba náà yóò sì ṣàforíjì fún àṣìṣọ ni. Àwọn ẹ̀kọ́ wo lẹ́yìn wá rí kọ́ báyìí fẹ́ pé ẹ mọ̀ pé mo ti kẹ́kọ̀ọ́. Ìṣẹ̀lẹ̀ kọ́ mi ní ẹ̀kọ́ tó pọ̀ ó jẹ́ kí n mọ̀ pé alágẹmọ tó ṣe jẹ́jẹ́ ikú pa tátó wà ní ọ̀pọ̀lọ́ tí ń gbé rẹ̀ jẹlẹ̀ ni pé k'Ọlọ́run mọ̀ ṣàánú wa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn tí kìíní yẹn bá ti gbé mi wọ̀ kì í yé mi náà gbogbo nǹkan ó yọ Ọlọ́run náà. Lérí ti bàbá wa King Dr. Saheed Òṣùpá yìí mo kẹ́kọ̀ọ́ púpọ̀ gan àgàgà àwọn fáǹsì wọn bọ́ sí dúró ti bàbá King Dr. Saheed Òṣùpá tó gáìdì wọn wípé káwọn sá fi mú mi sí ọwọ́ káwọn lè fi kọ́ mi lẹ́kọ̀ọ́. Wọ́n jẹ́ kí n mọ̀ pé ọ̀nà rí ń gbóòrè wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ọ̀nà tí mò ń tọ̀ tẹ́lẹ̀ ń kókò parun ni wọ́n á jẹ́ kí n mọ̀ pé àwọn ọ̀nà tí máa tọ̀ tí ó jẹ́ ọ̀nà táyé ọmọ fi nífẹ̀ẹ́ mi òun ni kí n mọ̀ tọ̀ báyìí bẹ́ẹ̀ sì ni mo gbọ́ mo gbà. Àmọ́ mo padà dúpẹ́ lérí bàbá wa Alifulani Ọlárẹ̀wájú tó dúró tì mí àwọn náà tó wá padà yọ mí nínú gbogbo rògbòdìyàn ohun tí ó ṣẹlẹ̀ àmọ́ kẹ́kọ̀ọ́ tó pọ̀ gan wípé gbogbo ohun tó lè mọ ba ìsìláàmù jẹ́ táyé ọba ti fi nífẹ̀ẹ́ yẹn kéèyàn pa á tì kéèyàn mọ̀ ṣe ohun táyé ọmọ fi nífẹ̀ẹ́ yẹn wọ́n á rí i pé ohun tó kùn táwọn sọ náà ni ohun tí ayé ọmọ fi nífẹ̀ẹ́ wa tó wọ́n mọ gbọ́ tínú wọn mọ̀ dùn tó sì mọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Pé ẹ kẹ́kọ̀ọ́ dáadáa lórí gbogbo ohun tó lọ yìí
ǹjẹ́ bá wá réyàn tó fún yín lówó níṣẹ́ pé wọ́n tún pé kẹ́ ẹ padà sí ipò yìí náà ẹ sì lè padà síbẹ̀. Tàbá rẹni tó bá gbé owó wa kódà kó jẹ́ bílíọ̀nù ló gbé wa á rí i pé ẹni ọ̀hún ẹni ìgbé ẹni ẹ̀kọ́ ni èmi ò lè padà síbẹ̀. ǹjẹ́ ìsọ yìí pé King Saheed Òṣùpá ó ti reset ọpọlọ yín dáadáa nìyẹn o. Ọlọ́run lò wọ́n fún mi láti fi wà ní ọ̀nà tí ayọ́mọ fi nífẹ̀ẹ́ mi. King Saheed Òṣùpá ẹ mọ̀ ṣe Ọlọ́run mọ̀ ṣe dáadáa fẹ́yìn náà nítorí ẹni bá tún tọmọ ọlọ́mọ ṣe Ọlọ́run ó tún títí ẹ̀ náà ṣe ni. ní bẹ́ẹ̀ sọ nísìnyí pé ẹ̀yin gan ẹ̀ ń dúpẹ́ fún King Saheed Òṣùpá báyìí àbí bò ni. Mo ń dúpẹ́ fún bàbá wa King Dr. Saheed Òṣùpá mo náà tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alifulani wọ́n dúró tì mí wọ́n jẹ́ kí n mọ̀ pé ìyẹn yà lọ́nu gbó ojú ọ̀nà lèyẹn mọ́ yà lọ. ǹjẹ́ látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ṣé ẹ ti pàdé King Saheed Òṣùpá? àtìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ mi ì tí pàdé wọn ṣùgbọ́n ó wù mí kémi ní wọn pàdé wọn kí n mọ̀ wọ́n kó rí i pé nínú fáǹsì wọn náà lèmi náà wà nínú olólùfẹ́ wọn náà ni mo wà Ọlọ́run ò sì ní jẹ́ kó kú ikú kan tọmọtọmọ tayátayá ọlá Ànábì. ẹ sì fẹ́ pàdé King Saheed Òṣùpá? Bẹ́ẹ̀ni ó sì wù mí kí n pàdé wọn. ẹ sọ pé wàláì. Wàláì mo fọlọ́run búra.